bó fẹ́ bó kọ̀ babalágége làbá tiwa. sórí tó ń bẹ lọ́wọ́ yẹn nídìí ẹ̀ onídàá fún ẹ tó bá pè wá lóde. nígbà tó rí bú òhe mọ́ mi báwo mo ṣe fẹ́ bọ́ ta àfa àdìsẹ́ sórí gbogbo ẹ̀yin jẹ́ fún babalágége ìfẹ́ tún bẹ̀bẹ̀ yẹn mo lè kí ẹ̀ ń ta o àwọn mo ṣe ń kí ẹ mo kí tàbá tí a bá dùn fún ẹ. ọlọ́run babalágége máa gbé mi sojo wọ́n mọ̀ pé mi àwọn tó bí mi mojọ́ nínú ẹni tó yẹ kó ju ojú láyé èmi nàbà wọn tó ní dáàdì mi tètè kù lórí ìdíyẹ dàrú ni ó rí ìnẹni ó bá mẹ́ni tó fẹ́ jọ ó rí babalágége. àjẹkù ètò oró tí ó ṣe wà kí á mọ̀ ní. èmi sọ fáwọn èèyàn mọ́jọ́ tó ní yóò pé gan-an ẹlẹ́yìn òkàdù dábì lọ ó sì ń dààmú èyí pòfẹ́sọ̀ dákun àní pòfẹ́sọ̀ ní kàkàtì àwọn bàbá wọn àwọn ẹ̀gbọ́n wọn nù ẹ sì ní òkàdù primary lọ kí sì ń dààmú ayé yìí lórí àjà kan ṣoṣo ẹjọ́ máa jáde mọ́ ó níbi tó ń wà yìí náà orí bó máa bá yín nulẹ̀ yìí. àwọn gbogbo àwọn tí wọ́n ní olúgbò tó pọ̀ fáwọn lánàá ẹ sọ iye ọmọ wọn tó pàṣẹ nìyí. gbogbo ẹnu mẹ́sọ́ ẹgbẹ́ mi bá lóhùn rìn iwájú ló bá wa ibi tó rìn bí àwa tó rìn débẹ̀ adébájú dáàdì gbogbo ilé àwọn ẹni ọlọ́run látọ̀ àwa rí pé kí náà fi ń pàṣẹ àwa rí pé tìlà wa tó lọ kọ́ nítorí pé níta láyé dé yìí àwọn èèyàn dá lójú ni wọn ta níwà kẹ ẹ lè gbọ́ mẹ́sẹ̀jì àbáàyè kí sì tún ṣépè kí tún búra ó ti pọ̀ jù ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ó sì ní gbà ò ní gbà àdámọ́tọ́ba tó dá wa mọ́ òun ni ọ̀rọ̀ ọbú. Sayyidina Ali alábìbù ó ní lọ́wọ́kánà kàdámù náà sí fi káyọ̀. àná Sayyidina Ali ní tó bá jásí pé ọ̀rọ̀ rẹ̀ bá máa bẹ nínú ẹnu àwọn èèyàn ni ọ̀rọ̀ dáadáa tẹ́ ń retí bí wọ́n ti dáa tóun wọ́n ti wà nínú ẹ̀sìn ìsìlámù tóun tí ò sẹ́sì tó bẹ̀ tóun tí wọ́n jáde lára ẹni tó lápàlẹ́ jù tóun nì títí ànábì ádámà kọ́lọ̀ mi sọ pé wọ́n làkọ́ ní kàrọ́ọ̀mù náà bà ní ádámà. náà má bọ̀. Sẹ́yìn náà ni wáyé tó bá jásí kí ọ̀rọ̀ rẹ̀ bá máa bẹ lẹ́nu èèyàn ni. Ajásí pé àdámà ọmọ èèyàn ni pé ọ̀rọ̀ ọbú ni ó máa pọ̀jù lẹ́nu ẹ̀. Láwọn làmá qala Allahu ta'ala. Àníbà àtòlè yẹ kí ni wọ́n ní ẹ máa wọlé. Ọlọ́run ò bá ti sọ bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad. Kí ló dé bẹ́ẹ̀ bá yọ̀bá ànábì? Kò bá ti sọ fún ànábì pé ìrí ànábì ò. Ìrí ànábì sọ pé owó sọ. Ó sádi ọlọ́run. Bẹ̀rọ̀ bí nẹ́ẹ̀sì pẹ̀lú ọlọ́run ọba àwọn èèyàn. Òun ló ní kápá wọn lọ́dọ̀. Wọ́n ní kí nẹ́ẹ̀sì. Ìdá yìí nẹ́ẹ̀sì. Ajásí kí ọ̀rọ̀ àti ìwà tẹ́ bá pàdé lára tí ń jọ́mọ èèyàn tó bá ti rí táàtì tó dáa faramọ́ yòókù. lọ́lọ́ mi sọ pé alladhina yasma'una al-qawla ahsanahu àbí ṣé ahsanahu ní àbí má ahsanahu náà. Ọlọ́run ní àwọn ẹni tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ téèyàn bá ń sọ jáde ó fi hàn pé kò sẹ́ni tó bá fẹ́ẹ̀dì tí ó lè sọ. Àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ wọná lásìkò tá a wà yìí àwọn blọ́gàsì. Torí tí wọ́n ń gbé jáde lẹ́nu àwọn èèyàn òun ní ń fa tí ìdílé ìran ẹbí ẹ̀sìn fi dàrú. Oge wájú oge láàrin oge gbẹ̀yìn oge bíi tí èèyàn ti pèrun. Ògèbi téèyàn ti kírun, ògèbi téèyàn ti sàṣàlátù, àyàfi ibi tó ti ṣe mistake. Ọwọ́ akọ́tì ẹ̀ jáde. Nítorí kí wọ́n lè tà, nítorí kí wọ́n lè ní followers. Ọlọ́run ní àwọn ẹni tí wọ́n soríire olú, àwọn tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀, tí wọ́n wá tẹ̀lé yìí tí ó dáa jù nínú ẹ̀. Ìsẹ́yìn, ìwọ tó bá wá mọ́ òdìdí, tẹ́tí gbọ́bi tó o bá kù sí tó ò tí ì nírú ẹ̀ lára nẹ́bì. Sallallahu alaihi wasallam. Nígbà tí wọ́n po dídí àfáà mẹ́ta wá nítorí tiẹ̀ nìkan. Ó tún wá délé
o ronú pé ọ̀rọ̀ yìí bá mi wí ní tí ń ṣe tó dáre o tún wá sùn bẹ́ẹ̀ tó máa pé níjọ́ tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ pé òjíṣẹ́ tá a rán sí ọ wọ́n là nẹ́sà aládìní àlẹ́sí náà òjíṣẹ́ wàláì. Imam bàbá àbẹ́jì ó máa jẹ́rìí mi bó ti ní ìníwì kankan lẹ́yìn níbo mo ti ń sẹ́ndì náà sì sí oníṣì níyà ni mo ti ń sẹ́ndì náà sì sí because ẹnìkan náà ń tẹ pè yìí ó ti tó ayé lè gba afá àróró sáyé lè gbà wọn pẹ̀lú tí ń bẹ lára wọn ẹ̀bùn tó lọ ń bù wọn sáyé gbà wọn ìṣẹ́ kò dànù ìṣẹ́ dé kátó wá ní búlbùl mọ́bọ̀ kíákíá gbogbo àwọn bàyánù tí ń bẹ lára alifásù kọ̀ọ̀kan kò ráyè gbé kalẹ̀ nítorí tiwa tí tó bá ti mú àfá rẹ̀ kọ lára àfẹ́ ẹgbẹ́ kí ni ìwọ tó wá tó wọn tó lè rẹ́kọ̀ọ́. La ilaha illallah. inú mi dùn púpọ̀ lóbi àfá sọ pé kò sí ọmọ tí ń tẹ̀lé ohun tí ò gbọdọ̀ mọ́tẹ̀ wọn. gbogbo ọ̀dọ́ tí ń náta ní sí mélòó ló lè wí bẹ́ẹ̀ ó fi ọ̀la rẹ̀ àtẹ̀mí rẹ̀ ṣépè sí. ìsẹ́n ìran ìta èèyàn lọ́pọ̀lọpọ̀ máa wò ó wà múra fẹ́ lé afẹ́ bá ó sì ní àṣepamọ́ ẹsẹ́ tí wò máa ń pẹ̀. tó gbọ́ nísìnyí o búlúbúlú tí lè sàlátì ní í ṣe. Bàbá tó bí láwọn tọrọ rẹ̀ ní àwọn lálà ìlànà kìlọ̀ àṣàbí ní òun ó ti sọ láì mẹ́yẹ ìgbà ó kódà ó sọ dérí ọ̀pá débẹ̀ ni pé mo fẹ́ jọ bàbá yìí ẹ̀rù tọ́lọ̀ tí wọ́n gbọ́gbà. látàkìrá námúra àní. látàkìrá námúra ìkàrà nítorí látàbí yẹ́kùnù lẹ́rú bó bá rí èèyàn máa ń lérò pé bí àwọn ẹni tí ń bẹ́lẹ́gbẹ̀ rẹ ti ń rìn lòun náà rìn ní kó bá jọ dá fún abákan náà. má fojú rí ẹyẹ èèyàn tàwọn àfáàwọ̀ wá ẹyẹ dàrú àwọn làwọn àfáàwọ̀. akẹ́yàn gbẹ́gẹ̀ sí kó tarú mi láyé àgbẹ̀ táníọ̀ tí òun tàwọn bàbá ńlá ni mà á ayé òsì ọ̀hún òtún nígbà. ìṣèjì ẹni yàtọ̀ síṣẹ́ wọn. inú ilé tó bílẹ̀ fún mi tí ìgbọ́dọ̀ má kí Al-Kùránì tẹ̀ lójúmọ́. ó fẹ́ fi wélé olóògùn tiẹ̀ wọ́n á fojú ọmọ kékeré wò tani. bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ kan náà àwọn ẹgbẹ́ kan náà ẹni ẹjọ́ wà ẹjọ́ lè jẹ́ kílásímẹ́tì ẹjọ́ ṣe kékeré òun padà wá bọ́ sórí ipò rẹ̀ ọ apàdé ẹ lọ́dọ̀ náà kò gbọ́dọ̀ má rí ibi tó kí mi. ìṣọ̀lá gbà kò ṣe lérí tí ẹ náà bá pé yóò dọ̀ lóhùn àmọ́ ní a bá gbé òun sórí àga bá bẹ̀ pé ó orí àga bá gbé wọ̀ sí. ṣé ẹni tẹ́lẹ̀ olè bá ṣe tí bá ń kí ni níbi ọ̀rẹ́ jọ ni wá àmọ́ tó bá ti kún orí àga bàbá mi bó ṣe wòlíwòlí ó mú ọ lọ́sàdì àmọ́. mi ń forí àga yẹn báyàn ṣeré o pè mí ní ọmọ awojú mógún òdùn mi ogun ni azani àtúnṣe ni wá wojú máa mi torí ẹ̀pà àwọn akóde ẹ̀dùn wọn. ogun ẹ̀sìn mọ̀ ń mọ̀ ń bà wérí ti ẹ̀dà ni ó rí nẹni ó bá mẹ́ni tó fẹ́ jọ ó rí bàbá lágége. àgékù ètò oró tí ó ṣe yóò ṣe wà lẹ́kí àmà ni. èmi ń sọ fáwọn èèyàn mọ́jọ́ tó ní yóò pé gan-an ẹlẹ́yìn ò kàdù dábí lọ ó sì ń dààmú èyí pòfẹ́sọ̀ dákun àní pòfẹ́sọ̀ ní dàgbà sí àwọn bàbá wọn ẹ̀wọ̀n ẹ̀gbọ́n wọn nù ẹ sì ní òkàdù primary lọ yìí ti ń dààmú ayé yìí lórí àjà kan ṣoṣo ẹjọ́ máa jáde máa ó níbi tó ń wà yìí náà lórí bó máa bá yín nulẹ̀. wọ́n bó fẹ́ bó kọ bàbá alágége náà fà tiwa. sórí tó ń bẹ lọ́wọ́ yẹn a ní díẹ̀ onídàáfún ẹ tó bá pè wá lóde. nígbà tó rí bú òye mọ́ mi báwo mo ṣe fẹ́ bọ́ta àfa àti ṣe sórí gbogbo ẹ̀yin tẹ́ bú bàbá alágége ìfẹ́ tún bẹ̀bẹ̀ yẹn mo lè kí ẹ̀ ń ta o àwọn mo ṣe ń kí ẹ mo kí tàbá tí a bá fún ẹ. Ọlọ́run bàbá alágége mọ̀ pé mi ń sojo wọ́n mọ̀ pé mi àwọn tó bí mi mojọ́ nínú ẹni tó yẹ kó ju ojú láyé èmi nàbà wọn torí dáàdì mi tètè kú. sórí wọ́n tí bàbá rẹ̀ tètè kú yẹn o ní díẹ̀ tó lè gbé sí tóbi because ó ti fi mẹ́sẹ̀gì ilẹ̀ kó tó lọ ẹni tí wọn bá sàsọ́ọ́lẹ̀ fún
àti ọmọ tí ò bá gbà sọ lẹ̀ òun lógún máa gbé lọ. Allah látàkìrọ̀ nàmúra. Lára ní tàbí ẹ sọ ní kéwù. Ìwọ́n tó bá fẹjọ́ ọlọ́jọ́ lọ́ba yóò bá ń tẹ́ máa máa dáadáa. A ti mú mi àti yó níjòkó yìí. Ọlọ́run wọlá gbé gbogbo ète tí wọ́n pa. Lérí ká má lè jòkó yìí mọ́ Ọlọ́run dà sínú ọ̀sà. Oníkẹjà jẹ́. Ó dà sínú òkun. Oníkókun máa fi rú. Bó ti wá wálé nìyí. Tó gbójú pamọ́ kí kámẹ́rà máa gbé ọ. Gbogbo ogun tó lè kó gbé wá bí. Tó bá lè yòówó àná màmá lẹ́ẹ̀mẹ́ta kò ní tẹ̀lé ọ̀padà lọ́lé. Èyí tó bá dánú ọ̀rọ̀ ni ẹ máa tẹ̀lé. Bí tá a ti lọ́nu. Èyí tó bá dá nínú òun ni ká máa tẹ̀lé. Òun tó ń lò láṣeyọrí. Nítorí pé bí tá a láyé dé yìí. Àwọn èèyàn dá lójú ni wọ́n ta níwà. Ó kí bàbá Mùdírù. Mo wá fi kíkí wọn kí bàbá wa Chairman gbogbo àwa Ittihad. Bàbá Khalifatul Khulafa gbogbo mìíràn. Chief Imam gbogbo ìlú mìíràn. Ọlọ́run ní faburú ṣe yí. Máa wá da àkàrà búkà. Ó ti dá fún yín o. Kò tí ì tó bẹ́ẹ̀ ti fẹ́ ni o. Àmọ́ àwọn àtàwọn òyìn àdìgbò ti dá fún yín. Ó yà bá àgbà ní ìdí ọ̀rẹ́ ti tú. Gbogbo nǹkan ti di yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n lọ bá ń náyà lọ́rẹ́. Gbogbo nǹkan tí Ọlọ́run òfin ní nà lẹ́rẹ́ dérí ọmọ ni ó sán o. Àìnáyín lọ́rẹ́ dérí ọmọ òun là ń rí yìí o. Alhamdulillah. Wọ́n tó gbòòrùn náà nẹ̀ka bàtúlẹ̀ ọ̀la. Kullu al-masā'ibi. Kullu al-masā'ibi. Tamurru 'ala al-fatā. Kọ́ni tamurru 'ala al-fatā. Wọ́n tó sì lù wọ́n ọ̀sẹ̀ mẹ́ta sílẹ̀ àsìkò sáàdé. Èyí bọ́ dáadáa bá mi. Kullu al-masā'ibi. Láti gbọ́ mi dáadáa tí ń wí yìí o. Gbọ́ dáadáa gbọ́n tí mo fẹ́ wí dáadáa kí ló wí. Kullu al-masā'ibi. Àdáwò ní sí ọ̀hún ò ní dé èèyàn ni. Kullu al-masā'ibi. Àdáwò tẹ́ ní sí ọ ọ̀pọ̀ oore tọ́lọ̀ máa ń ṣe fún àwọn ẹni tí ọmọ máa jogún àdáwò ní máa síwájú. Kullu al-masā'ibi. Láti wọ́n fẹ́ fi tiẹ̀ jọ. Kọ́ni tamurru 'ala al-fatā. Kò lè dúró lára ọmọ èèyàn. Àwọn àdáwò tí ń ṣe wá ní ó dà gẹ́gẹ́ bí atẹ́gùn ni. Nígbà atẹ́gùn bá gbé gbàdúgbò rẹ náà ní oòrùn bẹ́ẹ̀. Tamurru 'ala al-fatā. Yóò máa lọ lára ọmọ èèyàn náà ni. Wọ́n tó sì lù wọ́n. Ìmọ̀ rẹ̀ yẹn kò sẹ́ni tí ì rẹ̀. Ó rí àwọn ànábì Ọlọ́run kò sẹ́ni tí ì rẹ̀. Àmọ́ èyí tó burú jù nínú àdánwò. Wọ́n tó sì lù wọ́n ọ̀sẹ̀ mẹ́ta sílẹ̀ ọ̀sán. Bí àwọn àdánwò yìí bá lọ bó bá padà yà yóò tún padà pòórá yóò parẹ́. Ayé ọ̀kan tí ò ní parẹ́ ni. Òun ní kí àwọn ẹlẹ̀ kan wọ́n máa fi ọ́ ṣe ẹ̀yẹ. Wọ́n tó sì lù wọ́n ọ̀sẹ̀ mẹ́ta sílẹ̀ ọ̀sán. Gbogbo wọn má jẹ́ kí ọ̀tá bàbá rẹ fi ọ́ sẹ̀kàn dérí rẹ̀. Ó ṣe wọn àbáyé wọ́n mi ń ṣáà háàsì dín ní. Ẹ sì bá mi parí kéwú mo ní ẹ máa bá mi parí ẹ má jásà sọ̀rọ̀ mi ni ẹ sì wá dákẹ́ àṣẹ lójú tó báyìí wọ́n mi ń ṣáà háàsì dín. Ọ̀hún wá sí wo lè dé bá kankan náà sórí ti kò sí bó ti lè wù kó banújẹ́ lóde tó ó fẹ̀ yìí àbí kó má mú máìkì. Ó dàbí àga oníkẹta gbé fún ọ̀pá dúró rè wà náà lẹ̀ èyí tá a fi rán òun lò àmẹ́mi lábẹ́ mi náà lẹ́nu ọwọ́ mi kí ló ń. Wọ́n mi ń sọ ní àṣìṣe ìṣe àṣẹ. Ẹ̀gàn ayé ò rí bàbá fi ṣẹ̀gàn nítorí pé tí wọ́n lérò pé yóò tún mọ ẹ̀sìn sí ló tún ṣẹlẹ̀ ó tún wá lárinrin ju tàtẹ̀yìnwá lọ. Òun ni wọ́n náà fi múra láyé tá a wà yìí lásìkò rẹ tó ń lò lọ yìí ǹjẹ́ tí ọ̀la rẹ fẹ́ gbà ló ti palẹ̀ má rẹ̀ fún. Abábíbù. Ọ̀pọ̀lọpọ̀ màkàrù. O ṣeun. Bàbá mi tún láyà tàbí láti sábàánù ká táyìbù láyà síbùdù. Sẹ́ẹ̀rí gbogbo ajá náà sì kọ́ máa ṣe bá àrídù o.
ajánẹ́sì ò ṣe é change fáwọn ohun àṣì yóò yíwọ́ ó dà gẹ́gẹ́ bí dírẹ́fà yìí à ń lòdì kan dírẹ́fà mi ó wá fẹ́ wa mọ́tò mọ́ tó dé ó wá lọ wa mọ́tò mi ó wá ní kí dírẹ́fà mi náà àmọ́ kéwú náà ni òun náà mọ́ mọ́tò wa ó ní kó ń wá wà mí nígbà mo kọ́ nu mọ́tò bàmà kí ló dé ó ní àwọn ní káwọn change náà mo ní tí mo sàjáde dírẹ́fà mi ni kó wà mí ó tó wù mí lọ nítorí ọba ti tọ́jú àrẹ ọba ti gbà tó ọba ti sàfojúre òde má dé o wọ́n mọ̀ mí n ti bá ní mo fẹ́ òun náà bá mi fẹ́ kò sí ọmọ náà ti tẹ̀lé mi tí ó dà mí lọ́wọ́ láyé yìí kọ́ mọ́ n ti bá fẹ́ òun because èmi mo sá kó ọ débi tó dé ó jẹ́ mọ́ tí mo pè ló kọ́ ọlọ́run tó bọ́ ta náà ò sí olófẹ́ rí ju tèmi lọ kí ló wí ètò yẹ wí bẹ́ẹ̀ ni pé nígbà tó múná sí wa àwọn àbáyé jẹsẹ̀ mọ́lẹ̀ bí o bá sajánà sí mi ni bí tẹ̀sẹ̀ máa pọ̀ sẹ́rí rúlẹ̀ àmú ti àwọn sẹ́wọ̀n orúdì ẹ̀yẹn máa bá ti yín lọ báwọn inú tiwa náà dùn sí àmọ́ àwọn náà mà pé àwa náà kú ònú ayé because òun lẹ́yìn náà sáà nàrùn lẹ́gbọ́ wáyé àjọ ń gbádùn ara wa ni nígbà tí abo àtakọ́jọ́ ń ṣiṣẹ́ lọ́wọ́ tọ́wá níta ní gbádùn rẹ̀ ẹjọ́ ń gbádùn rẹ̀ láti kí ló wí. ọba sàlájì ìbàdúgbò ní kàn yín láyé láyé. dákun amọ̀lì màkánù sórí ìgbà ewé tó lò. ìgbà màkánù àbí ààyè tó ti dára láyé ló máa bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀. wọ́n àlè kápò ibi tó ti kéwú ó lè dìnáyà rẹ̀. ibi tó ti ṣèwé ó lè dìnáyà rẹ̀. níbi tí wọ́n bí ọ sí kò lè kú ònú láyéláyé pé chief imam gbogbo mìíràn. ó ti lọ bẹ́ẹ̀ ẹnìkan ò lè ká ẹnìkan ò lè parẹ́ ẹnìkan ò lè yẹ. àmọ́dá tó ń lo inú ẹ̀rù yóò lọ ọjọ́ kan ìgbà yóò lọ o láàyè ìbùdó o lè máa pẹ́gbèrè o lè fẹsẹ̀ rí lẹ́ o. ìdí bàbá wa mìíràn ti faransé òun làlàáfíà ń béèrè òun lára ń béèrè. òun làlàáfíà ń béèrè abiyamọ ni bàbá yìí bàbá mìíràn olùtẹ̀lé àwọn àgbàlagbà mọ́yẹsẹ̀ mọ́mi kan olùná olùsí abiyamọ lérò pé kí làwọn ọmọ òjè lọ́la. ìran abiyamọ méjì níbẹ̀ ìkan ju abiyamọ ní ìkan labiyamọ. abiyamọ àkọ́kọ́ òun ní mójútó ọmọ rẹ̀ kó lọ léèwé lásìkò ó dé kó chẹ́kì báàgì ẹ̀ tí o gbé báyìí tí o mú pẹ́sù gbogbo abiyamọ tó ń ṣe báwọn náà tún wọ́n tó mú nǹkan ní nǹkan wálé sásọ skúlù òdòtí sí òyà ó lọ lé kéwú sẹ́mọ̀ pé abiyamọ kánù gbogbo bí ti ń ṣe wàhálà tó wù mo rán ọmọ lọ léèwé mo rán ọmọ lọ lé kéwú ó ní kó jèrè ọmọ yẹn òun náà fi sọ pé ṣiṣẹ́ ká lè jàre ìṣẹ́ ni yéésì gbogbo ẹni tó ṣiṣẹ́ ló jèrè. abiyama kejì tí ò gbọdọ̀ mọ́ jèrè fún mi abiyama kejì tí ò gbọdọ̀ mọ́ jèrè òun ni abiyama tó bá lọ́rẹ tó ní ọrẹ títa ẹ tí jẹun ẹ̀yọ́ ọmọ yìí gbogbo mọ̀ sí èmi náà lè óyá ẹ̀jẹ̀ ẹ wo gbogbo àwọn abiyama tí wọ́n ní kòkò sásùn kan fọ́ wọn àwọn ọmọ wọn máa ń yàn. sàárà ní gbogbo ìgbà sàárà ní gbogbo ìgbà abiyamọ nù kó làwọn múnà máa táwọn àti wá lóde abiyamọ tọ́mọ rẹ̀ ò gbọdọ̀ má jèrè òun lòbí tó bá ní sùúrù tí kì í ṣépè fọmọ. sórí wọn ní tó kọ̀ fáàmù lọ́wọ́ tó dájú yẹn wọ́n ní kí ní nǹkan náà ó ní oní máikrófóònù wọ́n ní kí náà ń pè bẹ́ẹ̀ olólùkọ́ kìí ṣe pé àwa náà ò mọ̀ ṣe ti ń ṣe àmọ́ gbogbo àwọn tí wọ́n ní olùgbò tó kọ̀ fáàmù lánàá ẹ sọ iye ọmọ wọn tó pàṣẹ níbi. gbogbo ẹnu mẹ́fọ́ ẹ̀bẹ̀ ní bá lóhùn rìn iwájú ló bá wa ibi tó rìn bí àwa tó rìn débẹ̀ adébájì dáàdì gbogbo ilé àwọn ẹni ọlọ́run látọ̀
àwa rí pé kí náà fi ń pàṣẹ àwa rí pé tìláwà tó lè fún wa. Masha Allah. àwa rí pé asábàdà fún múlẹ̀ fún wa. Radiyallahu ta'ala anhu. àwa rí pé àṣẹ wọ́n fi wọ́n yìí sáà kọ̀ọ̀rọ̀ àtàlù kọ̀ọ̀rọ̀ àánà tó bá tún ké. وإذا قرأت القرآن فاستمعوا له جعلنا بينك بينك وبين الذين لا يؤمنون بالآخرة ọba àbùdíwù Salman. حجابا مسجورا. iṣẹ́ tí wọ́n nu kò sí tó lè ké náà Kùránì tí wọ́n ní sọnù súrà tó wà. kò sí nǹkan kan táwọn ń sa àwọn àwa jákèjáka kankan kiri Kùránì ní láti ní wọn. wọ́n ti parí ìkàtà náà mú kan àsìkò ìgbà tó yẹ kí wọ́n ké wọ́n bá sùn àwọn ará wa ní àwọn òjì wọn. Allah. kí ni ìwọ ṣe ń síwájú ọlọ́ọ̀kalẹ̀ ọmọ rẹ fi fẹ́ yàn.